Good afternoon, ma. I'm fine, ma. Sorry, ma. Ẹ jọ̀ọ́ má bínú. Sorry, ma. Ẹ má bínú. Ṣé ẹ ní bínú tí bá fọ̀rọ̀ wá yín lẹ́nu wò? Ẹ má bínú. Nípa àṣà àti ìṣe, culture and tradition. Aisha, Atisha. Please come. Sorry, ma. I don't know anything about. Ṣé ìtọ́fẹ́ bèrè kò ń ṣe ti Yorùbá? I'll ask where you are from. Anyone. And I must speak in Yoruba gangan or I mix it. You can mix it. Anyone that's comfortable for you. Because èmi náà ti sọ pé dandan kọ́ máa sọ Yorùbá yẹn. Ó ya ẹ̀rọ ra wá. Níbo ló fẹ́ gbé sí? Anyhow, ma. I'm cool here. Níbo ló fẹ́ gbé sí? Máa ń gbé sí Instagram, Facebook. Go ahead. Okay, good afternoon, ma. Good afternoon. Sorry, ma. Can I hear you, ma? My name is Folake Nayeju. Nayeju. Without telling me where you're from, and bí mo bá ṣe rí yín, báwo máa ṣe mọ̀ pé ọmọ ìlú báyìí ni? Ọmọ Yorùbá ni mí. Wọn ò bí mi sílẹ̀ Yorùbá ṣùgbọ́n ó máa ń dùn mí nínú ọkàn mi pé kí n máa sọ Yorùbá gangan torí tí bá ti rí àwọn tó ń sọ èdè yẹn gan inú mi máa ń dùn. Wọ́n bí mi sílẹ̀ Haúsá ni. Wọ́n bí yín sílẹ̀ Haúsá. Ilẹ̀ Haúsá. Láì sọ wá fún mi pé ọmọ ìlú báyìí ni, kí ni àṣà àti ìṣe ìlú yín? Àṣà àti ìṣe ìlú mi ni wípé táwọn ọmọ Yorùbá bá jí lówùúrọ̀ kùtùkùtù mo máa pera mi lọ́mọ Yorùbá torí ọmọ Yorùbá ló bí mi ṣùgbọ́n ibi tó bí mi sí ló yàtọ̀. Tí ọmọ Yorùbá bá jí nílẹ̀ káàárọ̀ jíire wọ́n á kúnlẹ̀ wọ́n á kí ni ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ sà. Ọmọ Yorùbá lóbìnrin á kúnlẹ̀ pẹ̀lú orúnkún ẹ̀ méjèèjì, tọkùnrin á dọ̀bálẹ̀ á kí bàbá àti ìyá ẹ̀. Ọmọ ìlú wo gangan ni yín ma? Ọmọ ìlú Ògùn state ni mí, ọmọ Ògùn state, ọmọ Ìjẹ̀bú gangan ni mí. Ìjẹ̀bú Òde Rẹ́mọ. Ṣé ẹ máa ń lọlé dáadáa sí? Mo ń lọlé dáadáa. Ibi tí mo wá tún wá ń lọ jù gangan ni ìlú ọkọ mi. Ọkọ mi wá láti Ondo state, Òde Ìrẹ̀lẹ̀, yes. Mo tún lè kí wọn délé bí mi ṣe mọ kíkì tèmi mo lè kí ọkọ mi délé débi pé tí n bá ń kì í gbà mí tó bá jí ní òwúrọ̀ kùtùkùtù ó máa ná owó yẹn fún mi ní máa ní ọmọ òwe ẹ̀gùn ibi owó gbé tí ń ro jẹ́ èrò wò ka àpàpàjà kàlú òtòrò máa jọ ọmọ ẹnẹnẹ bí ìsú dẹ ọmọ àbámidí bàbàbà ejò ńláwọ̀ nù dẹ̀ ejò gbó ejò pa mo kí ẹ o alẹ́ o. Ẹ ṣe máa fáwọn kòtẹ́ gbà mí níta bí ṣe lè ní àfẹ́ kí àṣà àti ṣe wa kó parẹ́ ẹ̀ẹ́dẹ̀ mo Oríkì Ìjẹ̀bú rárá báyìí. Oríkì Ìjẹ̀bú ọmọ ìyá mi kò ń ṣọmọ Ìjẹ̀bú ṣùgbọ́n ó máa ń kí mi délé díẹ̀ tó bá ti kí mi á ní ọmọ alárẹ̀ tó bá ti kí mi tán wá ní báwo ni ò jẹ́ tí rántí ìyá yìí bó ṣe máa ń pè ní àní ọmọ ọ̀tẹlẹ̀ tẹ pọ́n tẹ gold tẹ dọ́là bí ìyá yẹn ṣe ń kí mi nìyẹn. Gíta bí ṣe lè ní mo ìsàbẹ̀ káṣà ṣe wá parí gẹ́gẹ́ bí orúkọ mi àwẹ̀ ní Oríkì lórúkọ mi. Mo lè bá yín kí Oríkì Ìjẹ̀bú tí ẹ bá mọ̀. kí fún mi torí mi máa wú owó mi dà torí mi fẹ́. ọmọ ìrẹ́ níwà. ẹ jẹ́ máa kí ẹ mọ́wọ́ jáde fún mi mo fẹ́ kí Oríkì Ìjẹ̀bú. adúmọ̀sù pẹ̀lú ìyẹ́jẹ́ ọmọ aládìyẹ ògògò mọ̀gà tí fi ẹ̀yìn àwọ̀ bí ayé kí n gbin ara òrokùn ara òradìyẹ ìwọ lọmọ ṣẹṣẹ ní ọyọyọ dákun mọmọ ọyọyọ tó ṣe ní olè pani dúdú lé yín ò mọ bẹ́ẹ̀ ṣe lọ́jọ́ sí pàtó mọ bẹ́ẹ̀ ṣe òkú sílé ibi tá a rẹyẹ àrókò tán ẹyẹ tí ì lọ ọmọ ní sílẹ o mi ò lọbẹ ọbẹ tí bẹ́ẹ̀ ní àbá tó bí ọlọ́mọ lónìí mọ orí bàtà bàbá tẹyẹ ọmọ onígbọ máde ẹ̀yin lọmọ olówó sẹmbà mọ mi àbẹ káṣà wà ṣe wa kó parẹ́ débi aṣọ débi gbogbo nǹkan wa ìṣe wa ìwà wa àfẹ́ kí àṣà Yorùbá kó parẹ́ wọn la fi ń ṣe lè ẹ ṣe fún àkótẹ gbà mí mà. Thank you so much.